káàbọ̀ sí ilé-iṣẹ́ wa ọ̀dẹ̀ òdùnbí. Ẹ̀yin ènìyàn mi, níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi, yálà nínú mọ́tò ni tàbí lórí ìrìn tàbí nínú ilé, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di, bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́. Àwa la ó máa wá o, ẹ̀yin náà la ó máa bá, ikú kò ní wá gbéṣe o. Tó bá jẹ́ àkókò yìí tàbí ìgbà àkọ́kọ́ yín rèé tó jẹ́ pé ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa rí, ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé bọ́tìnì náà, ẹ share, ẹ subscribe, ẹ like, ẹ follow, nítorí wípé àwa ò kí ń re ìrà tí kò lọ́mọ nínú. It means we give na update, a live update kan làwa máa ń múlẹ̀, nítorí wípé àwa ò kí ń ṣe ọlọ́pàá ọjọ́ sí tó múlẹ̀, ìyẹn tó bá ìbọn tó bá ohun ìjà olóró nínú àpò ṣàkà lórí títì. No, we don't do that. So Yorùbá nation náà ni still on the matter, my people. As far as this country dey concerned, Yorùbá nation ló lè ṣe o. Ẹ̀yin ènìyàn mi, Yorùbá nation la fẹ́, òmìnira wa la fẹ́ o, nítorí wípé ìjà yìí ó di ìgbà tó bá tó fún wa lómìnira wa káwa tó sọ pé yes àwa ń lọ, torí pé a ti pinnu láti lọ. Ìyà yìí tó gẹ́ lọ́wọ́ Fúlàní. Bákan náà mo kí yín olóyè Sunday Igboho, ẹ kú iṣẹ́ takuntakun, ó tún ti ṣẹlẹ̀. Ó ga o, àṣé ẹni tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ ó máa ń ní ogun gan. Ṣé rí ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé olóyè Sunday Igboho ọ̀rọ̀ wọn ti wá di ẹni tó yẹ pé everywhere ní báyìí, nítorí wípé kí ni irọ́ ló ń pa lọ́tún, irọ́ ló ń pa lósì, bàbá gbowó, bàbá ṣe gbá. Wo, let this be known to everyone that olóyè Chief Sunday Igboho tàbí Professor Banji Akintoye wọn ò gbowó lọ́wọ́ ìjọba kankan láti fi lè protest tàbí láti má fẹ́ protest, because kò kàn wá pẹ̀lú protest. Yes, we are less concerned about this protest. Ó ti ṣẹlẹ̀, ẹ jáde kẹ́ wá gbọ́. Dr. Ọlá Mike ó ti ju ògúlùtù ọ̀rọ̀ sí Mayegun nípa ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho. Ṣátìrí ara tí mò ń sọ náà nìyẹn, ó tún ti ṣẹlẹ̀ báyìí, nítorí wípé gbogbo wa la mọ̀ wípé olóyè Sunday Igboho yìí àsàt ọ̀sán àná ni ọ̀rọ̀ kan jáde tí Mayegun jáde tó ń sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho àti Professor Banji Akintoye, tó ń pariwo kiri, tó ń fẹ̀fún kiri, tó ní pé wọ́n ti gba owó lọ́wọ́ olóyè Sunday Igboho, ti gbowó ni o, wípé torí ẹ̀ ni kò ṣe sọ̀rọ̀. Now Dr. Ọlá Mike wọ́n tún ti sọ̀rọ̀. Yes, wọ́n ní everybody has the right, everybody ló ní right láti protest lábẹ́ òfin, so far tó ti jẹ́ pé ẹ̀dùn ọkàn wọn ni wọ́n ń sọ. Yes, so far tó ti jẹ́ pé they are pouring out their mind, this is what they want. Wọ́n sọ nípa ìyà tí ó ń jẹ wọ́n ni. Ọ̀rọ̀ bá jáde báyìí, ó ní orúkọ olóyè Sunday Igboho ó ti wá ń jáwó báyìí, gbogbo wa la mọ̀ yẹn náà, pé orúkọ yìí lóòótọ́ wọ́n sọ pé orúkọ Jésù ni orúkọ tí kú gbọ́ tó sá, orúkọ olóyè Sunday Igboho ni tí Fúlàní gbọ́ tó pick race. Orúkọ olóyè Sunday Igboho yìí náà ló wá ń jáwó ní all over báyìí. Yes, I'm proud to say it. Orúkọ olóyè Sunday Igboho ló ń jáwó. Tẹ bá rí any channel now tí ò bá sì fi story nípa olóyè Sunday Igboho sí, wọn ò ní gbọ́. Kò bá wá débẹ̀ kó wá máa sọ kọ́tọ̀kọ́tọ̀, wọ́n á sì mọ̀ pé olóyè Sunday Igboho ni. Everybody á sì kọ́kọ́ fẹ́ gbọ́, nítorí pé orúkọ yẹn ló fi ń ṣiṣẹ́, orúkọ yẹn ló fi ń ta, orúkọ yẹn ló ń ta jansin. Ó bá wá débẹ̀, ó wá depend lórí bó ṣe lè mọ orúkọ yẹn lò. Ẹlòmíín jáde ó sọ̀rọ̀ sórúkọ yẹn, olóyè Sunday Igboho ṣe báyìí, ó ṣàwo, ó bá sọ ní ti búburú, ó ti mọ̀ Ọlọ́run, orúkọ yẹn Ọlọ́run fún ní àṣẹ ni. Ó bá sọ ní rere, òun ló fà á tó fi jẹ́ pé Mayegun tún fi ń jáde, wọ́n wá ń sọ kọ́tọ̀kọ́tọ̀ ní ìgboro ẹnu. Àwọn ènìyàn kan sọ wípé wọ́n mà ti sọ̀rọ̀, àwọn èèyàn kan sọ pé àwa tá à ń ṣe Yorùbá nation wípé a ti ń tẹ̀lé Tinubu kamari, tàbí wípé olóyè Sunday Igboho àti Professor
Banji Akintoye wípé wọ́n ti ń gba nǹkan kan lọ́wọ́ ìjọba. Irọ́ o, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá. Ẹ lọ stop blackmailing nítorí wípé olóyè Sunday Igboho mọ̀ nípa anything. Bàbá ní olóyè Sunday Igboho kò mọ̀ nípa anything, wípé kó lọ stop gbogbo nǹkan tó ń sọ, because everybody know what we have been crying for. Gbogbo àwọn ènìyàn mọ̀ nǹkan tí à ń pa àwa Yorùbá nation ń pariwo fún. Ariwo yìí ti bọ́ sí ọ̀tọ̀ọ̀tọ̀, ti protest ọ̀tọ̀, ti àwa Yorùbá nation ọ̀tọ̀. Yes, what we are craving and shouting for is our freedom. We want our freedom. Mind you, Yorùbá nation kọ́ ló fa protest yìí o, káwọn èèyàn má ṣe mistake. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ Yorùbá nation ni, káwọn èèyàn má ṣe mistake, nítorí pé wọ́n tún ti fòfinlẹ̀ fún gbogbo ìran ọmọ Yorùbá nation wípé kí ẹnikẹ́ni kí ó má ṣe wọ aṣọ Yorùbá nation lọ protest. Wọ́n fòfinlẹ̀ pé kí ẹnikẹ́ni kí ó má ṣe wọ aṣọ tí wọ́n ya olóyè Sunday Igboho sí tàbí Professor Banji Akintoye sí lọ protest, nítorí wípé àwọn ènìyàn wò bóyá olóyè Sunday Igboho pẹ̀lú àwọn tó protest yìí. Tiwa ò le, tiwa ni pé anybody tó bá fẹ́ protest kó jáde, kò sí ní tó dí wa lọ́wọ́, àwa ò dí anybody wọn lọ́wọ́, because ebi protest yìí kọ́ ló ń pa wa, ebi òmìnira wa ló ń pa àwa, because we don't antagonize whatever they want to do. Àwa ò tako kí nǹkan tó bá fẹ́ ṣe, a ò dí wọn lọ́wọ́, ṣùgbọ́n táwa ń pariwo ẹ̀ ni pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Táwa ń pariwo ni pé freedom for our own nation, Yorùbá nation, òun ló ṣe kókó. Tó ẹ̀yin ènìyàn mi níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi, ẹ jẹ́ kí àtẹ̀jíṣẹ́ yìí ó lọ viral all over. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé Yorùbá nation ló lè ṣe. Yálà kó jẹ́ wípé ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni, ẹ bá wa pín àtẹ̀jíṣẹ́ yìí, ẹ jẹ́ kó lọ viral all over wípé ìran Yorùbá nation la fẹ́, because we are sick and tired. Ó ti sú wa, èyí tí a jẹ̀yà lọ́wọ́ àwọn ìjọba yìí ti tó. Òun la ṣe pariwo Yorùbá nation òun ló lè ṣe o. In as much as possible, my people, na Yorùbá nation fit do am, yes, because nítorí pé òmìnira wa kò sí nǹkan tó dàbí tó. Ẹ̀yin ènìyàn mi, ẹ share, ẹ like, ẹ subscribe, ẹ jẹ́ káwọn ènìyàn mọ̀ pé Yorùbá nation òun ló lè ṣe. Until this matter next time, my people, nítorí pé a ó máa fi èyí ṣe ìdágbére, torí àgbẹ̀ ò ní roko títí kó gbàgbé ilé, tó pẹ́ bóyá onílé àrèlé. Until this matter next time, we use this opportunity to let you know say Yorùbá nation ni o, no retreat, no surrender. Ó dàbọ̀.